Ìbò ààrẹ 2027. Ǹjẹ́ àwọn afẹ̀míṣòfò yìí ò ní dí Tinubu lọ́wọ́ báyìí? Àwọn ará Maiduguri kò ní gbàgbé o. Bẹ́ẹ̀ náà ni ariwo ọ̀rọ̀ náà kò tún ní tán ní Nàìjíríà bọ̀rọ̀. Nítorí ohun tó pẹ́ díẹ̀ tó ti ṣẹlẹ̀ ní Maiduguri tàbí níbikíbi nílẹ̀ Haúsá ló tún ṣẹlẹ̀ lálẹ́ ọjọ́ Ajé Monday ọjọ́ 16 oṣù kẹta ọdún tá a wà yìí o. Àwọn afẹ̀míṣòfò aparapààyàn tí wọ́n ń pè ní suicide bomber, ìyẹn àwọn tí wọn yóò fi bọ́ǹbù pa ara wọn tí wọn yóò sì tún rí i pé àwọn pa ọ̀pọ̀ èèyàn pẹ̀lú wọn níbẹ̀. Àwọn ni wọ́n ya wọ ìlú náà ní ọjọ́ burúkú tá à ń wí yìí. Bẹ́ẹ̀ ó pẹ́ díẹ̀ tí wọ́n ti rí irú àwọn irun bíi ẹ̀dá bẹ́ẹ̀ ní Maiduguri, àfi bí ìgbà pé wọ́n tún padà dé ni. Ní alẹ́ ọjọ́ Ajé yìí, gbogbo mùsùlùmí múra láti túnu ààwẹ̀ ọjọ́ náà ni. Àwọn míín sì ń sáré lọ sọ́jà láti ra nǹkan ìtúnu. Bẹ́ẹ̀ làwọn míín fẹ́ ra nǹkan ọdún sílẹ̀. Gbàwèrè ń ò gbàwèrè tí mú ariwo ọjà pọ̀, ó sì ń ṣẹlẹ̀ láàrin ọjà náà. Àwọn ọlọ́jà pàápàá sì ń ta àtàrí ilé nítorí ilẹ̀ ń ṣú lọ. Nígbà náà ni kẹ̀kẹ́ márúwá kan dé tí wọ́n sì wa kẹ̀kẹ́ náà wọ àárín ọjà yìí. Ẹnikẹ́ni ò sì fura pé kẹ̀kẹ́ ikú ni, torí ẹni tó wà nínú ẹ̀ níbẹ̀. Àfi lójijì tí kinní náà bú gbàmù tó bú báyìí, àwọn èèyàn ṣubú lulẹ̀ lọ, wọ́n fara pa rẹpẹtẹ. Àwọn tí kò gbọ́rọ̀ bọ́ǹbù náà rárá láàrin ọjà níbẹ̀ ti kú ni o. Bọ́ǹbù náà ló pa wọ́n, ohun tí kò jẹ́ kí wọ́n gbọ́ nígbà tó ró mọ́ nìyẹn. Ìyanu tó sì wà níbẹ̀ ni pé bí bọ́ǹbù náà ti ró ní inú ọjà tí wọ́n ń pè ní Monday Market yìí, nítorí ọjọ́ Monday ni wọ́n ń ná. Bẹ́ẹ̀ ni bọ́ǹbù míì tún ró látọwọ́ àwọn aparapààyàn míì níwájú post office ìlú náà. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni bọ́ǹbù míì sì tún ró nínú ọsibítù UMTH, ìyẹn ọsibítù tó jẹ́ ti yunifásitì Maiduguri. Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ẹ̀kan náà láàrin aago 7 alẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 2 ni bọ́ǹbù 3 sì ró pẹ̀lú àwọn afẹ̀míṣòfò tó tó kinní ọ̀hún ara wọn lára. Ohun tó sì ń ba àwọn èèyàn lẹ́rù ni èyí tí gómìnà ìpínlẹ̀ náà Babagana Zulum déédéé sọ pé ìwádìí àwọn fi hàn pé àwọn afẹ̀míṣòfò 5 ni wọ́n wọ ìlú náà wá pẹ̀lú bọ́ǹbù 5 lára wọn. Èyí tó túmọ̀ sí pé ó sì kù àwọn 2 nínú àwọn aṣekúpani náà tí wọ́n ń rìn kiri. Kò sì sẹ́ni tó mọ ibi tàbí ìgbà tí wọn yóò ti ju bọ́ǹbù tó wà lára tiwọn náà fúnra wọn. Bọ́ǹbù pa wọ́n nínú ọsibítù níbẹ̀, bẹ́ẹ̀ ló pa wọ́n láàrin ọjà nínú ọjà Monday Market yìí. Bákan náà ni bàbá kan wà níbẹ̀ tó ṣe pé ọmọ 4 ẹ̀ ló bá kinní náà lọ. Bẹ́ẹ̀ sì làwọn ọmọ bàbá kan náà 2 tí wọ́n lọ sí ọjà yìí pé àwọn fẹ́ ra awò, ìyẹn bẹ́síkùlù tí wọ́n fẹ́ fi ṣakọ lọ́jọ́ ọdún, wọn ò padà wálé mọ́. Nínú ọjà ní bọ́ǹbù náà mú wọn mọ́ tó sì já wọn pútupùtu. Lóòótọ́ níjọba kéde pé lójú ẹsẹ̀ yẹn o, àwọn 23 ló kú tí àwọn sì sa àwọn òkú wọn káàkiri. Bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn 198 108 farapa tí wọn ò lè dá dìde tó jẹ́ wọ́n wọ́ wọn dé ọsibítù ni. Síbi àwọn èèyàn tí kinní náà ṣojú ní àṣẹ lásán níjọba ń bẹ pé àwọn èèyàn tí wọ́n kú jù bẹ́ẹ̀ lọ. Ọkùnrin kan ní lójú òun, àwọn èèyàn tí òun fúnra òun wọ́ ló kú nílẹ̀ẹ́lẹ̀ níbẹ̀ súnmọ́ 100 dáadáa. Níbo ni wọ́n ti wá rí èèyàn 23 tí wọ́n ń pariwo pé wọ́n kú? Wọ́n ní wọ́n jù bẹ́ẹ̀ lọ mọ̀nàkàyì. Ṣé ẹni tí ogun bá ṣojú ẹ̀ tí kò kú sógun náà ni yóò ròyìn ogun? Torí ẹni tí mọ́tò bá gbá kọ́ ni yóò mú nọ́mbà mọ́tò náà, kódà kìí ṣe ẹnì kẹta sí i. Lára àwọn tí wọ́n wọ́ dé ọsibítù pàápàá ti tún ń kú. Àwọn tí wọ́n sì ti kú ti ń lọ sí 30 láti ọ̀dọ̀ ìjọba. Àmọ́ àwọn tí wọ́n wà níbi ìṣẹ̀lẹ̀ náà ní àwọn òkú náà jù bẹ́ẹ̀ lọ gan. Ṣùgbọ́n kódà kó tiẹ̀ jẹ́ 30 èèyàn náà ló kú, ibi tó bọ́ sí lára àwọn aráàlú náà kò dáa. Ọ̀rọ̀ náà sì ká gbogbo Nàìjíríà pàápàá lára, torí ohun tí wọ́n kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ogun ìfẹ̀míṣòfò nílẹ̀ yìí nìyẹn. Nígbà tó sì yá ni kinní náà lọ sílẹ̀ tí kò sí àwọn afẹ̀míṣòfò aparapààyàn tí wọ́n ń pè ní suicide bomber yìí mọ́. Àfi lójijì tí kinní náà tún ṣẹyọ. Ohun tó ń ba àwọn èèyàn lẹ́rù ni pé ó ṣeé ṣe kó jẹ́ àwọn ọmọdé
àti àwọn ọ̀dọ́ tí àwọn afẹ̀míṣòfò wọ̀nyí ń jí kó pamọ́ láti ọjọ́ yìí wá. Àwọn ni wọ́n ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún lóríṣiríṣi, wọ́n sì ti tírèènì wọn. Ìgbà tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún fún wọn tán, òun ni wọ́n bẹ̀rẹ̀ sí tì wọ́n jáde pé kí wọ́n máa lọ síta láti di aparapààyàn, kí wọ́n sì máa fọ́nká sí gbogbo ìlú láti bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ aburú wọn. Bẹ́ẹ̀ fún bí ọdún 5 sí 6 sẹ́yìn, kò sí ẹni tó gbóògùn àwọn ará bíi ní Maiduguri tàbí nílẹ̀ Haúsá kankan mọ́. Ìyẹn lẹ̀rú ṣe ń ba àwọn èèyàn, torí àwọn ọmọ tí wọ́n ti ń jí kó láti ọjọ́ yìí tí wọn kò fi wọ́n sílẹ̀ pọ̀ gan-an lọ́dọ̀ wọn, lọ́kùnrin lóbìnrin. Táwọn ọmọ náà bá sì ti di afẹ̀míṣòfò tààrà, tí wọ́n bá bẹ̀rẹ̀ sí jáde pẹ̀lú ìpinnu láti pa ara wọn àti ọ̀pọ̀ èèyàn nírètí àti padà lọ sí àlùjànnà, kíní náà yóò burú gan ni. Ìjọba mọ èyí o, ẹ̀rù sì bà wọ́n pé irú ẹ̀ ò tún gbọ́dọ̀ máa wáyé mọ́. Ohun tó jẹ́ kí àwọn náà tètè máa sáré lọ síbi ìṣẹ̀lẹ̀ yìí nìyẹn. Bó tilẹ̀ jẹ́ pé nígbà tí àwọn bọ́ǹbù náà ró, gómìnà Babagana Zulum kò sí nílé, ó wà ní Mẹ́kà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà sì ń ṣe àbẹ̀wò sí United Kingdom. Síbẹ̀ àwọn tí wọ́n wà nílé gbogbo ló dìde o, láti orí igbákejì gómìnà ìpínlẹ̀ náà. Yàtọ̀ sí pé Tinubu pàṣẹ láti ibi tó wà pé kí gbogbo àwọn olórí ogun pátákó ẹrù wọn kí wọ́n sì lọ sí Maiduguri, kí wọ́n fi ibẹ̀ ṣe ibùdó wọn fúngbà díẹ̀ láti rí i pé kò sí wàhálà mọ́. Igbákejì ààrẹ fúnra ẹ̀ Kashim Shettima ti lọ síbẹ̀. Ó sì búra pé àwọn afẹ̀míṣòfò náà bí wọ́n fò bí agate, ìjọba Tinubu yìí yóò rẹ́yìn wọn, nítorí àwọn ò sùn, àwọn ò wo bí àwọn yóò ṣe mú àwọn afẹ̀míṣòfò ọ̀hún làwọn ń ṣe. Ó ní nǹkan ìtìjú gbáà ló jẹ́ pé àwọn tó ń pe ara wọn ní mùsùlùmí káàkiri wọ̀nyí, wọn ò rí àsìkò míì pa àwọn míì lẹ́kún ju àsìkò Ramadan lọ. Ó ní kò sí ẹ̀sìn kankan nílé ayé yìí tó fọwọ́ sí pé kí àwọn kan máa pààyàn kiri. Ó ní àwọn èèyàn náà kì í ṣe mùsùlùmí o, wọ́n kàn ń fi mùsùlùmí yìí bojú lásán bá ń sá ni, afẹ̀míṣòfò tààrà ni wọ́n. Olórí àwọn ọlọ́pàá pátápátá Túnjí Dìísù náà ti lọ. Ó kí gbogbo àwọn tó wà lọ́sibítù, ó sì fọkàn ìlú balẹ̀ pé àwọn ti dé o, àwọn ti wà níkàlẹ̀, kò ní sí afẹ̀míṣòfò tí yóò kọlù wọ́n níbikíbi ní ìlú náà mọ́. Ṣùgbọ́n èyí tó fọkàn àwọn èèyàn balẹ̀ níbẹ̀ jù ní ti itú méje tí ọdẹ ń pa nígbó tí àwọn sọ́jà Nàìjíríà pa láàrin ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ sí ọjọ́ Ẹtì Friday tó ṣẹ̀ṣẹ̀ kọjá yìí ní ìpínlẹ̀ Borno níbẹ̀. Ṣé lọ́jọ́ kejì ìṣẹ̀lẹ̀ yìí, ìyẹn lọ́jọ́ Ìṣẹ́gun, ni agbẹnusọ àwọn ọmọ ogun tó ń jagun afẹ̀míṣòfò agbègbè náà, èyí tí wọ́n ń pè ní Operation Hadinkai, ọ̀gágun Sani Ìbá, ti kéde fáwọn aráàlú ibẹ̀ pé kí wọ́n fọkàn ara wọn balẹ̀, wọn yóò gbúròó àwọn láìpẹ́. Kó tó dìgbà náà o, lọ́jọ́ 10 sí ọjọ́ 11 oṣù kẹta yìí làwọn ọmọ ogun Hadinkai yìí ti lọ sí ìlú Ngoche, tí wọ́n gba ìlú náà padà lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò Boko Haram àti ISWAP. Bí a kò bá gbàgbé, ọjọ́ 3 oṣù kẹta ọdún 2026 yìí náà làwọn afẹ̀míṣòfò ya wọ ìlú Ngoche yìí níjọba ìbílẹ̀ Gwosa ní Borno níbẹ̀, tí wọ́n pa àwọn èèyàn àtàwọn sọ́jà lọ rẹ́kẹrẹ́kẹ́, tí wọ́n sì ní àwọn ti mú àwọn 103 míì lẹ́rú, àti pé àwọn ti gba ìlú náà pátápátá nìyẹn o. Níbẹ̀ làwọn yóò sì kírun ọdún ìtúnu àwẹ̀, níbẹ̀ làwọn yóò sì máa gbé láéláé. Ṣá ọ̀sẹ̀ kan lẹ́yìn tí wọ́n débẹ̀ làwọn ọmọ ogun Hadinkai yìí ṣarajọ, tí wọ́n sì yabò wọ́n. Ọjọ́ burúkú sì lọ́jọ́ náà fáwọn afẹ̀míṣòfò nílùú Ngoche. Lójijì làwọn ọmọ ogun Hadinkai yìí kọlù wọ́n, tí wọ́n ń pa wọ́n nípakúpa. Nígbà tó sì dójú ẹ̀, àwọn tí wọn ò tí ì kú nínú àwọn afẹ̀míṣòfò náà rọ́rí, wọ́n ferege. Àwọn ọmọ ogun Hadinkai yìí gbá, wọ́n fi yá wọn, wọ́n sì gba ìbọn AK-47 mẹ́ta àti machine gun lóríṣiríṣi lọ́wọ́ wọn. Táwọn afẹ̀míṣòfò náà kò sì rí sọ́jà ẹyọ kan báyìí pa. Ọ̀gágun Nasirudeen Abdullahi ló ṣáájú àwọn ológun náà lọ. Ó ṣeéṣe kó jẹ́ ìkanra àti ìbànújẹ́ àwọn tí wọ́n lé ní Ngoche yìí ló jẹ́ kí wọ́n tún rán àwọn afẹ̀míṣòfò aparapànìyàn suicide bomber yìí jáde, tí wọ́n sì dá wàhálà ńlá sílẹ̀ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 16 oṣù kẹta ọdún tá a wà yìí o. Ṣùgbọ́n láti ọjọ́ 17 oṣù kẹta o,
ìyẹn lọ́jọ́ kejì tí àwọn afẹ̀míṣòfò fi bọ́ǹbù pààyàn ní Maiduguri yìí làwọn ọmọ ogun Hadinkai pàápàá ti tún jáde. Àbúrú tí wọ́n sì ṣe fáwọn afẹ̀míṣòfò wọ̀nyí yóò ṣòro kí àwọn náà tó gbàgbé ẹ̀ láéláé. ìdí ni pé ó pẹ́ tí irú ẹ̀ ti ṣẹlẹ̀ gan-an. Ogun burúkú ni wọ́n bá wọn jà ní abúlé Malam Fatori nígbà tí wọ́n kojú àwọn afẹ̀míṣòfò tó fẹ́ kọlu iléeṣẹ́ ológun 68 Battalion. ọ̀rọ̀ náà burú fáwọn afẹ̀míṣòfò yìí nítorí bí 80 làwọn ọmọ ogun Nàìjíríà yìí pàdánù nínú wọn. Àwọn iléeṣẹ́ ológun ilẹ̀ wa ní àwọn afẹ̀míṣòfò náà wá tilétilé ni o, wọ́n ń bọ̀ wá kọlu bùdó àwọn ológun náà pẹ̀lú gbogbo agbára wọn ni. Àmọ́ àwọn náà ti gbọ́ nípa wọn tẹ́lẹ̀, olóbó ti ta wọ́n, wọ́n sì ti múra dè wọ́n. ọ̀rọ̀ wọn ò sì yàtọ̀ sí bí ajá tó lọ ká ẹkùn mọ́ bùbá ni. ọ̀gbàrá ẹ̀jẹ̀ ló bò wọ́n, igbe oró ni wọ́n ké jáde. ṣùgbọ́n bí wọ́n ti ń sá lọ làwọn ọmọ ogun Hadinkai ń lé wọn. àwọn olórí ogun wọn tí wọ́n jẹ́ ọ̀gágun nínú àwọn ọmọ ogun afẹ̀míṣòfò yìí 3 ló kàn pọ̀ sí ara wọn níbẹ̀. àwọn 3 yìí ni Malam Abdulrahman Gobara, Malam Bayuram àti Abu Ayuba. bẹ́ẹ̀ náà làwọn ọmọ ogun Hadinkai yìí gba ọ̀pọ̀lọpọ̀ ìbọn AK-47 tí wọ́n kó wá lọ́wọ́ wọn. Fúnra wọn ni wọ́n sọ àwọn ọ̀bọ̀n ọ̀hún sílẹ̀ nígbà tí wọ́n ń sá lọ tàbí tí wọ́n kú lójijì. wọ́n gba àwọn bọ́ǹbù àfọwọ́jù náà àti àwọn machine gun lóríṣiríṣi tí wọ́n kó wá sójú ogun ńlá náà. Ogun ńlá logun náà fún àwọn afẹ̀míṣòfò wọ̀nyí. Ìmúra tí wọ́n mú nìyẹn. ṣùgbọ́n àwọn ọmọ ogun Hadinkai ti Nàìjíríà dá jìnnìjìnnì bò wọ́n. ṣé bí iná bá rómi yóò gbàgbé ilé tó fẹ́ jóni. ìṣẹ́gun ńlá ni kí náà fún gbogbo ọmọ Nàìjíríà nítorí àwọn afẹ̀míṣòfò tí wọ́n pa yìí lára àwọn tí wọ́n ti ń dààmú àwọn èèyàn àdúgbò náà ni, pàápàá àwọn ọ̀gá wọn tó jẹ́ olórí wọn. kí wọ́n sì tó tún sára wọn jọ yóò ṣe díẹ̀. ààrẹ wa pàápàá ti kan sára sí wọn. bẹ́ẹ̀ sì ni àwọn olórí ológun pátá. ohun tí ọ̀pọ̀ àwọn aráàlú pàápàá tí wọ́n gbọ́ bẹ́ẹ̀ sì ń sọ ni pé irú agbára tí wọ́n fi jagun yìí bí kinní náà bá kọ̀ǹtínú bí ọ̀rọ̀ àwọn olóyìnbó, wọn yóò kápá àwọn afẹ̀míṣòfò yìí ṣáá ni. àmọ́ àwọn tí wọ́n mọ̀ nípa ètò òṣèlú Nàìjíríà àti ọ̀rọ̀ àwọn olóṣèlú alátakò gbogbo kò fọkàn balẹ̀ lórí àrò àwọn afẹ̀míṣòfò tí wọ́n tún súyọ yìí o, àti bí ogun wọn ti tún le koko sí i. àwọn yìí ní kinní náà ní í ṣe pẹ̀lú ìbò tó ń bọ̀ lọ́dún 2027 ni, àti pé tí Tinubu kò bá múra dáadáa àwọn èèyàn náà lè dí i lọ́wọ́. àwọn yìí ní káwọn èèyàn rántí dáadáa pé nígbà tí wọn yóò gbàjọba lọ́wọ́ Goodluck Jonathan láti ilẹ̀ Haúsá ni ogun náà ti bẹ̀rẹ̀. ogun àwọn afẹ̀míṣòfò ni wọ́n sì gbé tì í tí wọ́n sì rí pé ìlú ò fararọ. àti pàápàá nígbà tí àwọn aṣáájú APC kọ̀ọ̀kan ti padà tí wọ́n wá jẹ́wọ́ pé àwọn làwọn kó àwọn jàǹdùkú wọ̀lú láti rí Jonathan lágbòdà síná. kò sóhun tó ṣe tí àwọn alátakò àsìkò yìí náà, pàápàá nígbà tó jẹ́ ọmọ APC ní púpọ̀ nínú àwọn aṣáájú wọn tẹ́lẹ̀, kò sóhun tó mú wọn tí wọn kò lè lo irú ọgbọ́n bẹ́ẹ̀ láti rí i pé Tinubu ò róhun tó ń wá, wọn yóò dì lọ́wọ́ gidigidi ni. ṣùgbọ́n àwọn kan nínú àwọn tí wọ́n mọ ohun tó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú wọn ti sọ pé gbogbo àwọn tí wọ́n bá ń wá ìdíwọ́ báyìí fún Tinubu tó jẹ́ ogun afẹ̀míṣòfò ni wọ́n fẹ́ lò. wọ́n ní wọn ò mọ ẹni tí wọ́n ń bá tayò ní o, torí kó tó rẹ asínwín ìyá ẹ̀ pàápàá yóò rẹ́rìn-ín. ológbò tó sì ní òun yóò pa àkèré inú odò jẹ tójú ti mú tápá titun ẹ̀ ní yóò wọnú omi lọ. Ọláìwọlá Alága ló ń ṣe àkọsílẹ̀ ohun tó ṣẹlẹ̀ ní Borno àti bí ogun àwọn afẹ̀míṣòfò yìí ti tún dìde lójijì fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú ìsinmi ọdún ìtúnu àwẹ̀ yìí o.